kọjá bẹ́ẹ̀ o àwọn south west wá kọjá bẹ́ẹ̀ o àwọn south west Tampan wọ́n kọjá bẹ́ẹ̀ ní gbogbo Ọ̀yọ́ state tí wọ́n yàtọ̀ òkèkè náà lọ òkèkè náà máa lọ south west in fact àwọn náà rúlù state wọ́n máa ní ẹ̀gbọ́n ẹ̀yin ti south west ẹ sọ̀rọ̀ kan lórí ọ̀rọ̀ ti south west báwo ló ṣe jẹ́ pé ẹ̀yin lè rúlù state. bó ṣe fi jẹ́ pé àwọn àrùn títì ni pé kò tí ì sí nǹkan tí ó bu wa níbi iṣẹ́ òṣèré ní ìpínlẹ̀ Ọ̀yọ́ yìí pàápàá ní gbogbo Nàìjíríà nípa ẹgbẹ́ òṣèré Ìbàdàn South West Local Government òun ló ti kọ́kọ́ wáyé torí pé kí ni o àwa gangan la ṣíwájú tí gbogbo àwọn èèyàn tẹ̀lé wa láti sọ wípé àwa là ń rúlu gbogbo state níta bá ti ṣe ó ní gbogbo àwọn state yòókù máa ń ṣe kí ní náà máa ń ṣe South West we are ruling the state. we are ruling the state because kọjá bẹ́ẹ̀ because àwọn àgbààgbà oríṣiríṣi ló wà níbẹ̀ ibẹ̀ láti ríru yín láàrin gbogbo wọn lọ́tún lósì mọ́ra wọn South West ojú òní tí yẹn òkèkè lẹ́ẹ̀ máa lọ South West yẹn o in fact ẹ̀kọ́jà bẹ́ẹ̀ o stage náà bó ṣe ń lọ nínú ilé ló ń lọ níta ní gbogbo ẹ̀rún ayé ń kó wọn jẹ South West yẹn o láyé lọ́tíkà nìyẹn o lọ́tíkà ọ̀rẹ́ mi rèé ṣàkọ́ rèé àwọn alágbára rèé lórí ìtàgé lóríṣiríṣi princess lẹ́rí yìí o ọmọge Kwara South West náà gbogbo àwọn South West wọ́n kọjá bẹ́ẹ̀ o àwọn South West ibẹ̀ láti rí wọn o àwọn South West yẹn o ibẹ̀ láti rí àwọn Yeye nìyẹn o Yeye tó yìí nìyẹn o Yeye nìyẹn gbogbo wọn láti ló ṣe South West àwọn alágbára nìyẹn ṣe ti rí South West nìyẹn o àwọn nìyẹn o South West wálé alájí wálé wà bẹ́ẹ̀ o ṣe ti gbọ́ ìyá pàṣọ nìyẹn o àwọn South West wọ́n kọjá bẹ́ẹ̀ àwọn South West nìyẹn o àwọn South West akóyí jẹ o òkèkè lẹ́ẹ̀ máa lọ o òkèkè tọ́lẹ̀ wà náà lẹ́ẹ̀ máa wà o ẹ̀ní wálẹ̀ o South West wọ́n kọjá bẹ́ẹ̀ 100 big dents South West we are ruling the state. ní lọ́jọ́ ti tòní o inú wa dùn gidigidi because South West ọdún wọn là ń ṣe lọ́jọ́ ti tòní a jẹ́ rí pé ó kọjá bẹ́ẹ̀ ẹjọ́ jẹ́ gbogbo ayé mọ orúkọ yín gangan náà ká dẹ̀ mọ gbogbo ẹ̀ bó ṣe jẹ́. Orúkọ tèmi ni Babátúndé Ayọ̀ọ́lá Jẹ̀ró tí gbogbo ayé mọ̀ sí ọ̀rọ̀ director. Mo jẹ́ ọmọ ẹgbẹ́ ìjọba ìbílẹ̀ Ìbàdàn South West nínú ẹgbẹ́ Tampan. Program tá à ń ṣe lénìí à ń ṣe ọ̀sẹ̀ òṣèré níjọba ìbílẹ̀ South West ni àwa pẹ̀ra wa sí mẹ́ta àwa pè ní green house blue house àti yellow house because inú wa dùn ìgagbága nínú eré orí ìtàgé àti rírìn jáde ìyẹn tá à ń pè ní parade ìdí nìyẹn ohun tá à ń ṣe lé nìyẹn. ọkọjà inú wa dùn lọ because kí ló dé tí wọ́n fi jẹ́ pé South West wọn tí wọ́n máa dáṣà wọ́n dáṣà oríṣiríṣi ràdí best ràdí kíní kan ọgbọ̀n náà ń dáná torí a rí àwọn nǹkan náà tó jẹyọ lọ́jọ́ tuntun ní o a rí àwọn oríṣiríṣi nǹkan tó jẹyọ lọ́tún lọ́sì ẹ̀wù ara wẹ́ẹ̀lì tí wọ́n kọjá abẹ́ ní South West láti ọgbọ̀n lẹ́sẹ̀ dáná tó fi jẹ́ pé ẹ ní confidence ẹ máa ṣe pé ìwà number 1 kíní kan ìyàyàn Ọ̀yọ́ state kíní kan ọgbọ̀n lẹ́ ń dá sí. kò sọ́gbọ́n tó fẹ́ dá sí i máa ní South West we are ruling the state. Torí pé corporation wà níjọba ìbílẹ̀ Ìbàdàn South West àwọn àgbààgbà òṣèré ló dẹ̀ dá wàhálẹ̀ tán dúró tì wá ọlọ́mọba bọ̀rún kẹ́ Alhaji Ògún Fọlágadé Akínpẹ̀lú àwọn òrèrè kó mọ̀ jẹ nímọ̀ rẹ̀ ọlọ́run sì máa bọ̀rún kẹ́ Adédèjì Adérẹ̀mí Ọlọ́fààná àwọn bàbá tó train àwa nìyẹn Musiliu Dasọ fún Jójógun Omi àwọn wà láàyè ọlọ́run tún lọ rẹ̀ ní wọn àtàwọn àgbààgbà Péjú Ògúnmọ́lá àjọ wà níjọba ìbílẹ̀ yìí ni
Yétúndé Ògúnṣọlá ìyá Àyọ̀ní àjọ wà níjọba ìbílẹ̀ ẹni so àwọn àgbààgbà òṣèré wà ń bí àwa náà wá ń tààpù lára wọn olóbi jẹ́ pé ẹ̀bùn táwa ní àwọn fi tí wọ́n kún òun la fi ń gbé sókè ìdí ni ẹ̀nà fi ń rule the state. ọjà bẹ́ẹ̀ o ọjọ́ kí lorúkọ alága yìí yẹn gẹ́gẹ́ náà. alága ti wà ní Ìbàdàn South West Yeye Asiat Olawale olóbìnrin lórúkọ alága wa. ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ ní láyọ̀ àtàlàfíà eléyìí ó dùn gan kọjá bẹ́ẹ̀ ìfáàt inú gbogbo èèyàn ń dùn látàárọ̀ ni ìfáàt kọjá bẹ́ẹ̀ ìtòlọ́ tó ń bọ̀ àti kọjá bẹ́ẹ̀ ẹ jẹ́ káwọn èèyàn tún orúkọ yẹn ká tó máa lọ. Babátúndé Ayọ̀ọ́lá Jẹ̀ró aka horror director. Thanks so much. Thank you. Wọ́n lè ṣe kọ́ ni mo sọ wọ́n ṣe. Ẹ ṣe. Thank you. Ọ̀rọ̀ àwọn olùkọ́ nìyẹn o. Ìjọba àbílẹ̀ wa náà ló ní o, kì í ṣe kó ní o pa kó. Ṣé bí tiẹ̀? Sọ bẹ̀rẹ̀ fún mi. Nígbà bá bá ní pé náà ṣe ìlú mọ̀ pé ó lórí àkókò. Yes. Nígbà yìí máa pé bàbá wa páàkì tí wọ́n sọ fún sí. Láti wọ́n máa rẹ̀pẹ̀sẹ̀ntì ọ̀rẹ́gẹ̀rẹ̀. Kí ni a ti ta ṣe fẹ́ fún wọn? Pòdúsà ni wọ́n. Ẹ̀yin náà ẹ̀kọ́ tẹ wà ní tẹ bá lò wọ́n. Ẹ mọ̀ pé fíìmù ẹ̀tì kí wà lára wọn lọ. Ẹ mọ̀ pé èèyàn ò ní lówó ẹni nínú fíìmù. Ó ní fíìmù òun kùtà láíláí. Tẹ bá wà lónú fíìmù ó ní àwọn àkùkọ tó lè bá ní ṣí àẹ̀sí. Tí ó lọ gan. Ìdílé náà lè wọ́n ilé yóò ṣe. Ní ìmọ̀lẹ́ ilé iṣẹ́ wa láwùjọ, àdúrà pé ìlọsíwájú yọ̀mọ̀ òṣìṣẹ́.